I have said it severally, times without number, wípé Yorùbá community on this cyberspace, Yorùbá community, especially women, Yorùbá women lórí cyberspace yìí, tá a bá ṣọ́ra, àwa là ń ba yé àwọn generations tó ń bọ̀ lẹ́yìn, àwa là ń bàjẹ́. Àwọn ọmọbìnrin wa tó yẹ kán wúlò fúnra wọn. Ẹ̀yin èèyàn wa, ẹ gbọ́ nǹkan pàtàkì tí arábìnrin yìí tí ó sọ nípa Lizzy Anjorin nínú fọ́nrán yìí. Ẹ gbìyànjú láti wò láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Ẹ gbìyànjú láti wò, ẹ máa bá wa ká lọ. Ó yá, ẹ jẹ́ ká gbọ́ bí gbogbo rẹ̀ ṣe lọ látẹnu arábìnrin yìí. Àwa là ń ba yé wọn jẹ́ indirectly. Nígbà tí mò ń wẹ̀ nílé láàárọ̀ tí fóònù mi wà lórí TikTok, so ṣe mọ̀ pé tí nǹkan bá tán á padà, ó kọ́kọ́ lè play bí ẹ̀mélòó kan, á jump síbì kan. TikTok mi kàn bọ́ sí orí live chat, one beautiful lady like this. Mo ń gbọ́ tẹ́nìkan wá ń sọ ń bẹ̀ wípé bóyá wọ́n kí ló ń pè, tí ẹni yẹn ń ṣàlàyé bẹ́ẹ̀ni kan ṣe máa rán wọn iṣẹ́, tó gbogbo wọn ṣẹ̀ṣẹ̀ wá ń jáde tán tàṣírí ó ní kí n lọ búyàn kan, ìyẹn ojú abẹ lórí TikTok. So ẹni yẹn wá ń sọ wípé ìgbà kan náà ó rán mi níṣẹ́ pé Lizzy Anjorin kí n lọ gbé placard fún òun sọ pé òun ò lè ṣe o, kí ló òun wá sọ pé ó ṣe fóun tí tẹlifíṣàn máa gbé òun, ìyáálé ilé tí gbogbo yẹn máa post sórí social media tó wọn wá lọ gbé placard, kí ni ó ṣẹlẹ̀, kí ni òun máa ní Lizzy ṣe fóun. Ṣẹ́rí, ó máa tó stage kan téèyàn bá lè sọ tọ̀rọ̀. It will get to a certain stage, you will get to an age, if you are very, very scared or afraid to say the truth, not in negative ways. Kan sọ òótọ́, tó bá ti lè sọ òótọ́ ní gbogbo period yẹn, you are not fit to live. Kí ló wá ṣẹlẹ̀? Kí ló wá gbélé ayé fún? Ọ̀rọ̀ yẹn touch me. It is not because I like Lizzy Anjorin or I hate Lizzy Anjorin, yẹn kọ́ ni mo fẹ́ sọ. Kí ló dé tó jẹ́ wípé a kì í wá àlàáfíà, kí wàhálà ṣáà máa ṣẹlẹ̀, kí gbogbo ẹ máa hó hẹ́ẹ́. Tí oníjà méjì bá ń jà, kí ló dé tí tá a bá lè settle ẹ step aside, ẹ yé da petrol síná. Ó dẹ̀ máa wá ń jọ mí lójú. Gbogbo àwọn tẹ́ máa lẹ́ ń gbèjà, kò sí ètò ràn yín, kò sí eléyìí tó ràn yín. Ìgbà tí woman yẹn ń sọ, mo ní àbí mi gbọ́ dáadáa ni, ṣó possible kéèyàn kan rán yàn iṣẹ́ wípé ẹ lọ bá mi gbé placard pé kí ni? Ẹ understand? Placard pé kí ni? Tá bá ti ráwọn tó ń jà, ẹ kàn jẹ́ ká settle. The more tẹ́ ṣe ń create problem yẹn ò lè tán. Ṣé understand me? Kò sí pé peace is all we want nílé ayé ilé ayé kékeré yìí. Ó nìyẹn sìn ẹ ṣí Facebook, rest in peace, eléyìí rest in peace. Kí wá ló wá dé, kí là ń wá ilé ayé ìmáyà fún? Kí ló dé tá fẹ́ ba yé ara wa jẹ́ lórí nǹkan tí ò tó nǹkan, lórí ọ̀rọ̀ tí ò kànyàn? Ṣe mọ̀ pé èèyàn méjì ń jà o, kí ló fàjà wọn àmọ́? The next thing ni pé ká bẹ̀rẹ̀ sí bọ́ta, ká máa wá wàhálà síra wa lọ́rùn. No, ẹ jẹ́ ká stop ẹ̀. Mo dẹ̀ ń tẹnumọ́ gbogbo àwa tá a wà labroad, Yorùbá women tẹ́ wà nílùú òyìnbó, àwọn nǹkan gidi wà tẹ́ lè fi platform yín ṣe, kì í ṣe pé kẹ́ máa fi platform yín rán àwọn èèyàn níṣẹ́ ẹdẹ tòrutòru, ẹ lọ bú lágbájá, ẹ lọ bú tàmẹ̀dù, ẹ lọ sọ̀rọ̀ sẹ́nìkan, kò make sense. Ní gbogbo nǹkan tí táyé ń lọ yìí, ẹ wo gbogbo báyé ṣe ń yí. Tó bá rí nǹkan nílùú tó ń gbé tó lè ṣàǹfààní fáwọn tó wà ní Nàìjíríà, dandan kọ́ gbogbo ẹ̀kọ́ lówó. Gbé síta, jẹ́ káwọn èèyàn mọ̀ wípé àǹfààní wà nínú kinní. Kò ṣe pé kẹ́ máa rán àwọn èèyàn lọ máa jà, kẹ́ máa rán àwọn èèyàn lọ máa búyàn, kẹ́ máa rán àwọn èèyàn lọ. Tó bá ṣí live chat pé o fẹ́ sọ̀rọ̀, wàá ti ráwọn èèyàn bẹ́ẹ̀. Irú fídíò tá a ṣe sí báyìí, a máa ráwọn tó máa type tí ò ní sọpọ̀ lọ́bẹ̀. Ìjà yìí ni ó nìyẹn báyìí.
May ti ń tán ẹ béèrè lọ́wọ́ ẹlòmíì tó ń rìn kiri orí cyberspace pé from January to April kí ni achievement yẹ kí ló ti rejọ́ àjọ tó dá owó tó ń fi pamọ́ síbì kan ọjà tó ń ta èló ló ti pa wọn ò ní lè sọ̀rọ̀ wọn ò ní nǹkan kan tán owó dátà yìí ni tó bá ti ra dátà kọ́ńdé bẹ̀rẹ̀ sí dá wàhálà lẹ̀ tó bá ṣe kínní kan àwọn ló máa kọ́mẹ̀ntì bí tí ò ti kàn wọ́n mo máa ń wọ́ndà báwo ni mo ṣe máa lọ máa kọ́mẹ̀ntì síbi tí ẹni tí ò ṣẹ̀mí wàá kọ́mẹ̀ntì burúkú síbẹ̀ wọ́n wá gbé ẹ ṣépè àbí kán gbé obituary lé ẹ lórí kí ló ń wá kiri kí ló ń wá ẹ kàn máa ń sọ ni peace làwa fẹ́ àfẹ́ gbogbo ilé tó ń lọ yìí so ẹ wá rán àwọn èèyàn níṣẹ́ ká lọ bú lágbájá kan lọ bú tẹ̀mọ̀ ẹ jọ̀ọ́ kò fi ògo kò fògo fọlọ́run tó bá jẹ́ muslim tó ń kírun 5 lójúmọ́ kó kírun 1 million lójúmọ́ tó bá ti ń ṣaburú àdúrà ilé ó lè wá bí rọ́lù o tó bá dẹ̀ jẹ́ kristẹni tó fi gbogbo ọjọ́ ayé ẹ gbà àwẹ̀ tó ń gbàdúrà tó jẹ́ pé iṣẹ́ burúkú ló ń ṣe lórí àwọn tó wà lórí cyberspace gan burú dáhùn tó wà nínú ayé lọ ìwà tẹ́lómi wù lórí cyberspace yìí ní ọ̀dájí ó kúkú jẹ́ kó bọ́ síta gan kó jẹ́ káyé mọ̀ pé ẹni ibi lòun tó bá dẹ̀ jọ oníṣẹ̀ṣe tó ń ṣe àdúrà lójoojúmọ́ tó ń gbẹ́bọ lójoojúmọ́ ṣùgbọ́n tó bá ń wu àwọn ìwà kọ̀ọ̀kan ó ṣeé ṣe kẹ́bọ má fi kẹ́bọ má gbà ọlọ́run ẹ jẹ́ ká stop ẹ lo platform yìí fún nǹkan gidi ẹ má kó àwọn èèyàn jọ láti lọ máa ba iye àwọn èèyàn jẹ́ kò lè last ẹ jẹ́ kí nǹkan tó ń rùn tán kó ní kálukú lọ wá bí jókòó sí ẹ ṣe nǹkan tó make sense ó ní ẹ sìn nàìjíríà rí bó ṣe rí yẹn bá a ṣe sọ wípé nàìjíríà rí bó ṣe rí make I shock you I go lie for you àwọn tó lè bọ́ aráàlú òyìnbó wọ́n pọ̀ naija gbogbo ẹni tó máa pé ẹ wà nílùú òyìnbó tó máa fọ́tá lórí kíní I have this I have that irọ́ ni àwọn èèyàn tó wà nílé wọ́n á rà ẹ́ pa jẹ àwọn èèyàn tó wà nílé wọ́n á rà mí pa jẹ bẹ́ẹ̀ ni ní púpọ̀ àwọn obìnrin ni mo tún sọ mi ìsọ̀rọ̀ ọkùnrin o tó ń níṣẹ́ gidi lọ́wọ́ tó ń ṣe business àwa jókòó torí pa ti wà nílùú òyìnbó yẹn atẹ́gùn àlàáfíà gbogbo iná ń ṣe yan àwa bẹ̀rẹ̀ sí ṣe tí ò yẹ ká ṣe ṣé o ti rò wípé ọjọ́ kan wàá padà sí nàìjíríà think about it.